wàá bèrè owó lọ́wọ́ àwọn aráàlú òyìnbó, wọ́n send nǹkan tágbára wọn ká sí ẹ, instead kó wá lẹ́nu ọpẹ́ wàá wá gbórin ahun sẹ́nu. 10 pounds ló send, 20 pounds ló send. Nígbà náà wà ń kọ́ ṣé kán lọ fọ́ National Bank ni? Àbò gbọ́ nínú ìtàn rí pé wọ́n ṣàwó lójú títì ìlú òyìnbó. Iṣẹ́ làwọn pípù yẹn ń ṣe, wọ́n ṣiṣẹ́ round the clock ni. Ẹlòmíì ò kì í sùn ju 3 hours lọ, níbi tí wàá sùn 8 hours yẹ pé ní Nàìjà. Gbogbo bíìlì tá à ń sá fún ní Nàìjà ń bí tá a máa dọ́gbọ́n yẹ̀gẹ̀rẹ̀, kò síbi táwọn ń sá lọ lọ́hùn. Wọ́n san ní in toto owó ilé ẹlòmíì oṣù kan lọ́hùn, ó san owó ilé ẹlòmíì ọdún kan níbí. Tó bá ní ẹbí tó wà lọ́hùn tó sì ń ṣojúṣe ẹ̀ sílé, àdúrà ni kó máa fi ràn lọ́wọ́ o, kó máa lù lọ́gọ̀ ẹnu. Wọ́n gbìyànjú, kò ṣeré ní Moscow, iṣẹ́ gidi ni wọ́n ṣe níbẹ̀ 24 hours nínú òtútù burúkú. Tó bá rọ́mọ ẹlòmíì tó bá dìtọ̀, wàá máa bèrè ni pé ṣé bọ̀dá mi lélẹ̀, ṣáàntì mi lélẹ̀. Tó bá wá délé níwọ̀nba tó ń fẹ́ wá sinmi, ẹ̀ believe pé wọ́n ti kówó dé. Kò easy,